Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run ayérayé olùfẹ́ wọn, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ ajé tó kẹ́yìn nínú oṣù kọkànlá. Ìyìn àti ọlá àti ògo ní forúkọ yín fún oore ọ̀fẹ́ ńláńlá tí kò ṣeé fowó rà yìí. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́yìn kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú ọgbọ́n apá kejì. Sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú ọgbọ́n apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé orí ìkẹwàá ẹsẹ̀ ìkọkànlá. Kànga ìyè ni olódodo ènìyàn, ṣùgbọ́n ìwà agbára bo ẹnu ènìyàn búburú mọ́. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Sámúẹ́lì kejì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkàndógún. Sámúẹ́lì kejì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní títí dé ìkàndógún. Olúwa sì rán Nátánẹ́ẹ̀lì sí Dáfídì. Òun sì tọ̀ ọ́, ó sì wí fún un pé ọkùnrin méjì ń bẹ ní ìlú kan. Ọ̀kan jẹ́ ọlọ́rọ̀, èkejì sì jẹ́ tálíkà. Ọkùnrin ọlọ́rọ̀ náà sì ní àwọn àgùntàn àti màlúù ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ọkùnrin tálákà yìí náà kò sì ní nǹkan kan bí kò ṣe àgùntàn kékeré kan, èyí tí ó ti rà tí ó sì ń tọ́. Ó sì dàgbà ní ọwọ́ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀. A jẹ nínú oúnjẹ rẹ̀, a sì mu nínú ago rẹ̀, a sì máa dùbúlẹ̀ ní àyà rẹ̀. Ó sì dàbí ọmọbìnrin kan fún un. Àlejò kan sì tọ̀ ọkùnrin ọlọ́rọ̀ náà wá. Òun kò sì fẹ́ mú nínú àgùntàn rẹ̀ àti nínú màlúù rẹ̀ láti ṣe àlejò fún ẹni tí ó tọ̀ ọ́ wá. Ó sì mú àgùntàn ọkùnrin tálákà náà láti fi ṣe àlejò fún ọkùnrin tí ó tọ̀ ọ́ wá. Ìbínú Dáfídì sì fàru gidigidi sí ọkùnrin náà. Ó sì wí fún Nátánẹ́ẹ̀lì pé bí olúwa mi ti ń bẹ láàyè, ọkùnrin náà tí ó ṣe nǹkan yìí kíkú ni yóò kú. Òun yóò sì san àgùntàn náà padà ní ìlọ́po mẹ́rin nítorí tí ó ṣe nǹkan yìí àti nítorí tí kò ní àánú. Nátánẹ́ẹ̀lì sì wí fún Dáfídì ọba pé ìwọ ni ọkùnrin náà. Báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi fi ọ́ jọba lórí Ísírẹ́lì, èmi sì gbà ọ́ lọ́wọ́ Sọ́ọ̀lù, èmi sì fi ilé olúwa rẹ fún ọ àti àwọn obìnrin olúwa rẹ sì jẹ́ aya rẹ. Èmi sì fi ìdílé Ísírẹ́lì àti ti Júdà fún ọ. Ìbá tilẹ̀ ṣe pé èyí kéré jù, èmi ìbá sì fún ọ ní nǹkan báyìí. Ẹ jẹ́ kí a lọ sí ẹsẹ̀ ìkẹtàlá. Dáfídì sì wí fún Nátánẹ́ẹ̀lì pé èmi ṣẹ̀ sí Ọlọ́run o. Nátánẹ́ẹ̀lì sì wí fún Dáfídì pé Olúwa pẹ̀lú sì ti mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ìwọ kì yóò kú, ṣùgbọ́n nítorí nípa ìwà yìí, ìwọ yóò fi àyè sílẹ̀ fún àwọn ọ̀tá. Ìwọ fi àyè sílẹ̀ fún àwọn ọ̀tá Olúwa láti sọ ọ̀rọ̀ òdì. Ọmọ náà tí a bí fún ọ kíkú ni yóò kú. Nátánẹ́ẹ̀lì sì lọ sí ilé rẹ̀. Olúwa sì fi àrùn kọlù ọmọ náà tí obìnrin Ùráyà bí fún Dáfídì. Ó sì ṣe àìsàn púpọ̀ púpọ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Énọ́kù Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ní òní, èmi yóò parí ẹ̀kọ́ tí mo bẹ̀rẹ̀ ní àná lórí sísọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú ọgbọ́n nínú bíbélì kíkà wa tòní. Ọlọ́run rán Nátánẹ́ẹ̀lì láti lọ kéde ìjìyà sí ọba Dáfídì gẹ́gẹ́ bí wòlíì ọlọ́gbọ́n. Nátánẹ́ẹ̀lì mọ̀ pé ọ̀nà tí òun bá gbà sọ ọ̀rọ̀ Ọlọ́run náà yóò ní agbára láti pinnu bóyá òun yóò kúrò ní ààfin láàyè lọ́jọ́ yẹn tàbí bẹ́ẹ̀ kọ́. Nítorí náà ó fi òwe kan bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Nígbà tí ọba fúnra rẹ̀ ṣe ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ bí òwe rẹ̀, ó wí pé ìwọ ni ọkùnrin náà. Ẹ̀kọ́ ńlá kan wà fún ọ láti kọ́ nínú ẹ̀kọ́ yìí. Nígbà tí Ọlọ́run bá fi ọ̀rọ̀ ránṣẹ́ nípasẹ̀ rẹ sí ẹnìkan, o gbọ́dọ̀ ṣọ́ra nípa ọ̀nà tí o fi fẹ́ jẹ́ iṣẹ́ náà fún ẹnìkejì rẹ. Tí Ọlọ́run bá sọ nǹkan kan fún ọ nípa ẹnìkan, má ṣe yára lọ sọ fún ẹni náà o. Béèrè lọ́wọ́ Ọlọ́run fún ọgbọ́n láti jẹ́ iṣẹ́ náà ní ọ̀nà tí ó tọ́ kí ẹnìkejì kí ó má bàa bọ́ sínú wàhálà nítorí àsọtẹ́lẹ̀ náà. Mo ti kọ́ láti máa ṣe èyí nípa àwọn ìrírí mi. Eléyìí jẹ́ ìdí tí mo fi máa ń sọ àwọn àsọtẹ́lẹ̀ pẹ̀lú òwe. Tí Ọlọ́run bá ti sọ nǹkan fún mi tí mo sì fẹ́ pín pẹ̀lú gbogbo ènìyàn, tí mo bá mọ̀ pé nǹkan náà lè ṣòro fún àwọn nǹkan kan láti mọ̀, èmi yóò fi òwe sọ. Nípa báyìí, n ó fi ọgbọ́n sọ ọ̀rọ̀ Ọlọ́run. Mo tún ti rí àwọn ènìyàn tí wọ́n ń lo ẹ̀bùn àsọtẹ́lẹ̀ láti da ìdílé rú. Tí Ọlọ́run bá sọ nǹkan kan fún ọ nípa ẹnìkan tó sì sọ pé kí o sọ fún ẹni náà
lẹ́yìn tí ìwọ ti béèrè lọ́wọ́ Ọlọ́run fún ọgbọ́n lórí bí ó ṣe sọ ọ̀rọ̀ náà, o tún lè gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹnì kejì rẹ lórí bí o ṣe lè lo ọ̀rọ̀ náà. Ìdí ni pé ènìyàn náà lè má ní ìpele ọgbọ́n àti òye kan náà bí ìwọ. Tí irú ẹni bẹ́ẹ̀ kò bá ní òye tàbí kó dàgbà tó láti mú iṣẹ́ ìránṣẹ́ náà lọ dáradára, èṣù lè lo àǹfààní èyí kí ó sì ti ẹni náà láti gbé àwọn ìgbésẹ̀ tí yóò fa ìfarapa fún un jù. Tí o bá mọ̀ pé ẹlẹgbẹ́ rẹ náà lè máa lo àsọtẹ́lẹ̀ náà ní déédéé, ó lè má lo àsọtẹ́lẹ̀ náà ní déédéé, àti pé Ọlọ́run kò fi agbára mú ọ láti ṣàfihàn iṣẹ́ náà, o lè pinnu láti kàn sí ẹni náà pẹ̀lú àwọn ìmọ̀ràn gbogbogbò àti ìtọ́sọ́nà nípa ọ̀rọ̀ yẹn. Ní ọ̀nà yìí, o lè ṣe ìrànlọ́wọ́ fún wàá ṣe ìrànlọ́wọ́ fún irú ẹni bẹ́ẹ̀ láìsí wàhálà èyíkéyìí. Olùfẹ́, ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ ó ní láti sọ àwọn ènìyàn di mímọ́ ni o, kì í ṣe láti dà wọ́n rú o tàbí láti fi wọ́n sínú ewu. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11-12. Lo ọgbọ́n rẹ o. Àkòrí àbí ọ̀rọ̀ àgbéyẹ̀wò: fi ọgbọ́n sọ àwọn àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run bá fún ọ. Fi ọgbọ́n sọ. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, ọgbọ́n tí mo nílò láti gbé àwọn àsọtẹ́lẹ̀ tí ó sọ fún mi kalẹ̀ fún àwọn ènìyàn, Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Àsọtẹ́lẹ̀ tí ó fún mi láti sọ fún àwọn ènìyàn, fún mi ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti gbé kalẹ̀ ní ìlànà tí kò fi ní da ilé àbí ẹbí tàbí ayé ẹni bẹ́ẹ̀ rú. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.